ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọ́dé. Adéoyè Abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọ́dé ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọ́dé kó gbowó ńlá 500,000 naira Yorùbá game show ni nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọ́dé authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awikonko lónídèmọ́dé ta ló ní túmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọ́dé kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti gbàdégbà. ìpàdé dínú onídèmọ́dé lórí YouTube authentic channel ńlọ wà ó authentic Yorùbá TV ńlọ wà ó pẹ̀lú Abẹ́fẹ́ Adéoyè Akanda Awikonko ọ̀rẹ́ yín ni ọmọ yín ni olólùfẹ́ yín ni. well Akanda mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbi kíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. well lónìí ọ̀rọ̀ òṣèlú kọ́ mo fẹ́ sọ ọ̀rọ̀ ìjọba kọ́ mo fẹ́ sọ ọ̀rọ̀ Tinubu kọ́ mo fẹ́ sọ ọ̀rọ̀ epo kọ́ mo fẹ́ sọ mo fẹ́ sọ nípa ilé wa. now ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó ní túká lórí àwọn nǹkan kéékèèké ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó náà jọ wà nínú ilé wọn ò yàtọ̀ sí cat and rat ọkọ ń bínú síyàwó kò sọ dí ìbínú ìyàwó ń bínú sọ́kọ kò sọ ìrèdí ìbínú wọ́n wá ń fi reaction wọ́n fi ń bára wọn lò nínú ilé ọmọ yìí ọkọ àtìyàwó tán jọ máa sùn lórí bẹ́ẹ̀dì wọ́n ń ka iye ọdún wọ́n ń ka iye oṣù tí wọ́n ti fọwọ́ kanra wọn gbẹ̀yìn I mean tí wọ́n ti tú ewé lára ẹ̀kọ́ I mean tí wọ́n ti ní ìbálòpọ̀ lọ́kọláya láàrin wọn wọ́n dẹ̀ jọ ń sùn wọ́n dẹ̀ jọ ń jí ni ìyàwó ń bá bànújẹ́ lọ bí iṣẹ́ ọkọ ń bá bànújẹ́ lọ bí iṣẹ́ wọ́n dẹ̀ ń padà sínú ilé wọn ò dẹ̀ lè parí ẹ̀ láàrin ara wọn. well tẹ́ bá bi mí léèrè màá ní kò síjà tí kì í parí láàrin ọkọ àtìyàwó àwọn nǹkan kan wá ń bẹ tàbí kí n sọ wípé lára ìjà tí mo nígbàgbọ́ wípé kì í parí tàbí àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì lọ́dọ̀ ọkùnrin ó béèrè pẹ̀lú ẹ̀ṣẹ̀ wo ni náà ni ẹ̀ṣẹ̀ cheating àwọn ọkùnrin ò kì í cheat àwọn obìnrin náà máa ń cheat because ìṣẹ̀dá reality ni o ìṣẹ̀dálẹ̀ wa òun ni pé Ọlọ́run dá wa polygamous a wà polygamous by nature obìnrin ló wà monogamous by nature Ọlọ́run ò dá obìnrin láti lọ́kọ méjì tó bá wáyé ó strange kàyéfì ní lọ́dọ̀ wa ṣùgbọ́n ọkùnrin lè níyàwó méjì ó lè ní mẹ́ta ó lè ní mẹ́rin ó lè ní márùn ó lè ní jù bẹ́ẹ̀ lọ iye tágbára ẹ̀ bá ká kò síwèé mímọ́ tó sọ wípé iye ọkùnrin iye ìyàwó báyìí lọkùnrin gbọ́dọ̀ fẹ́ tàbọ́kùnrin ò gbọ́dọ̀ fẹ́ bí ìyàwó kan lọ humanity agreement ni máa ń jẹ́ kọkùnrin ó fẹ́ ìyàwó kan so now obìnrin ló máa ń cheat ọkùnrin kọ́ ó dijọ́ lọ́jọ́ tóbìnrin bá tó change orientation yẹn kan tó nísinmi nulẹ̀ kan tó gbégbé ayé àlàáfíà note there is something special about our life ilé ayé wa ó dàbí ibùsùn tá a fẹ́ sùn sí ni bó o bá gba ibùsùn ẹ dáadáa tó clean ẹ dáadáa wàá sunrun kan ńbẹ̀ tó bá da òkúta síbẹ̀ yẹ̀pẹ̀ wà ńbẹ̀ ó sùn síbẹ̀ wàá sunrun kan síbẹ̀ wàá sunrun kan ńbẹ̀ bílẹ̀ bá mọ́ lóòótọ́ mọ́rú oorun tó sùn ẹni obìnrin tó bá fẹ́ pẹ́ nílé ọkọ tó fẹ́ darúgbó pẹ̀lú ìgbéyàwó ẹ̀ wọ́n máa jóbìnrin tó máa fọ́jú tó dẹ̀ máa yadi yóò fọ́jú in the sense pé yóò rí yóò ṣe bí ẹni pé òun ò rí yóò yadi in the sense pé yóò gbọ́ yóò ṣe bí ẹni pé òun ò gbọ́ people will be telling you people will be talking to you àmọ́ ọ̀rọ̀ ọkọ yín mo pàdé ọkọ yín àsọkọ yín wálé àti tẹ́ bá rọ́bìnrin tọkọ táwọn tí mo ráhùn pẹ̀lú ọkọ yín wọ́n á wá láti wá bà ọ́ lọ́kàn jẹ́ wọ́n á wá láti wá fìdí ẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò bá kùn gbé àwọn ọ̀rọ̀ tí ò ṣe tí láǹfààní àwọn ọ̀rọ̀ tí ò ṣe ọkàn láǹfààní àwọn ọ̀rọ̀ tí máa ń fà á rẹ̀ bá ọkàn bó o bá ti tẹ́tí ilẹ̀ sí wọn tó gbọ́ ó lè dàbàrú ìgbéyàwó ẹ o ó lè má fún ọ láyọ̀ nínú ìgbéyàwó so obìnrin ló máa ń cheat obìnrin tó bá ti wà nílé ọkọ tó bá tún ní olórí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri tí bá tún ń yàlè òun ló ní problem you get it man òun ló ṣe kíni òun ló ní problem because lára problem tóbìnrin máa ń ní ni pé
bóbìnrin bá ní ìbálòpọ̀ ju èèyàn kan lọ pẹ̀lú ọkùnrin bíi tó ju ẹyọ kan lọ, at the end of the day irú wọn ni máa ń lóyún tán kí mẹ́ntì wọn ní fún. Ọkùnrin ò kì í ṣe mistake oyún, ọkùnrin kì í ṣe mistake oyún. A lè mọ̀mọ́ ẹ̀ tá a fún lóyún pa fún èèyàn lóyún o, téèyàn bá lóyún a lè mọ̀mọ́ o, bọ́ bá lóyún a lè mọ̀mọ́ pé tiwa ní o. Ṣùgbọ́n kò sí mistake lọ́rọ̀ ọkùnrin pé ìmọ̀ tó lóyún, because donator lásán là wá. Yes, kákan donate ni. Now mi wá fìyẹn sọ fún ọ wípé ìgbé ayé ọkùnrin dáa pé kọkùnrin máa ṣe èyí kó máa ṣe èyí kó máa ṣe èyí, ṣùgbọ́n tóbìnrin bá ti ní lọ́kàn wípé bọ́lọ́wọ́ bá ṣe dọ́kùnrin ni ó máa nísinmi. Now ẹ̀yin madam ẹ pẹ̀lẹ́ jàre, do you know pé majority nínú yín tẹ́ ẹ máa ń sọ wípé payback time ni, tọkọ mi bá ṣe máa ṣe, tọkọ mi bá yàlè máa yàlè, ọkọ mi bá ní girlfriend máa ní boyfriend. Ìwọ ló ń ṣe rẹ, because tó bá gbọ́kọ ẹ mú pátápátá o lè sọ pé ṣebí girlfriend ló pé, ṣebí side chick ló pé, ọ̀yà náà mo fẹ́ fẹ́. Ṣùgbọ́n jọ́tọ́kọ ẹ bá ti gbá ọ mú, ó ń lọ nìyẹn ṣe yárò bọ́ọ̀dẹ̀ lọ, kò ní sí ìfẹ́ lọ́kàn rẹ̀ sí ọmọ. Man cannot withstand it pé ó ń fàyàkàyà pẹ̀lú ìyàwó ẹ̀ náà ń fàyàkàyà pẹ̀lú obìnrin pẹ̀lú ọkùnrin míì. Kò sọ́kùnrin tó lè withstand ẹ̀. Ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì ní lọ́dọ̀ wa, ó ní dáríjì in one sense, kò ní dáríjì lọ́nà míì lọ́nà tó pọ̀. Ọ̀nà kan tó ti ní dáríjì ni pé ó possible kọkùnrin yẹn mọ́ lé ìyàwó ẹ̀ jáde. Kennedy bóyá torí orúkọ, bóyá torí status ẹ̀, bóyá torí irú èèyàn tó jẹ́, bóyá torí ntáyé ọ̀sọ̀, bóyá torí àwọn ọmọ. Yóò fi obìnrin yẹn lẹ̀ kó máa gbé lábẹ́ òrùlé ẹ̀, ṣùgbọ́n yóò máa ṣe tí ò ní tẹ́ obìnrin yẹn lọ́rùn, yóò máa ṣe tí ò ní dùn mọ́ obìnrin yẹn, yóò máa ṣe nǹkan ìríra ni ó máa róbìnrin yẹn. Bóbìnrin yẹn bá bẹ̀ẹ́ yóò gbọ́, ṣùgbọ́n kò ní tán lọ́kàn rẹ̀ títí ayé àìnípẹ̀kun. Ìgbọ̀nsẹ̀ kínkínní tí àwọn gbẹ̀gìrì ni. Now lo and behold, àwọn nǹkan kan wá ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìbáyìí. Ó ní pé majority obìnrin tí wọ́n láwọn fẹ́ cheat on their husbands, mistake kan tí wọ́n ṣe ni pé kò sí single man tí yóò fẹ́ wọn, tí yóò yàn wọ́n lọ́rẹ̀ẹ́, tí yóò yàn wọ́n lálẹ́ yàtọ̀ sí married men. Ẹ wá rí ilé ayé ara yín. Ẹ̀yin obìnrin nìsín, obìnrin ẹgbẹ́ àwọn young ladies wọn ò bá ń du ọkọ mọ́, young ladies ò bá ń du ọkọ mọ́. Àwọn married women náà ni wọ́n bá ń du ọkọ. Ṣé rí ibi tẹ́ gbélé ayé ara yín dé? Do you now see yourself? Àwọn young ladies ló yẹ kó mọ bá ń du ọkọ, kán mọ bá ń fà á, kán sọ pé torí ẹ̀ ní ó jẹ́ kọ́kọ́ yóò sunlé. But àwọn tẹ́ ẹjọ́ wà nílé ọkọ náà ni wọ́n ń drag ọkọ mọ́ yín lọ́wọ́. Majority married women ni wọ́n ń lé kiri. Majority married women tó ló ń fẹ́ bọ́ síta, ń fẹ́ dọ́kọ lára, ń fẹ́ jọkọ lójú, ń tọkọ ń ṣe, òun náà fẹ́ ṣe tó náà padà. Wọn ò rí èèyàn gidi ṣe pẹ̀lú wọn. Àwọn tó ti níyàwó ńlé náà ni wọ́n padà ń ṣe pẹ̀lú wọn. So why are you now complaining? Because tó o bá rò dáadáa ní tí wọ́n ń ṣe fún èèyàn kan, ní tó rò pé wọ́n ń ṣe fún ọ ni wọ́n náà ń ṣe fẹ́ lòmíì yẹn. That means o ti ń create ogun méjì fúnra ẹ. Afẹ́niláyà kò ní fojú rẹ̀ wo ni. Now ẹni téèyàn tó ń fẹ́ aya tiẹ̀ náà kò tó ní fojú rẹ̀ wo ni. O ti ń try láti kó rẹ̀ sínú ogun méjì. Àwọn tí wọ́n ń fẹ́ ọkọ rẹ̀ wọ́n máa gbèrò bí sí ọ. Àwọn tí wọ́n náà tó ń fẹ́ ọkọ wọn wọ́n máa gbèrò bí sí ọ. Sáyọ̀ wà ń bẹ ń bẹ, ṣé dùnú wà ń bẹ. At the end of the day ta ló máa lose, ta ló máa gain? Ìwọ ni, ìwọ la lára òfò, ìwọ la lára àyà bí àgbọn bẹ̀rẹ̀. Tó yẹ pé bí bá ti ń já lókè kò ní já síbi tí wọn ó ti mú. Inú kà náà ni wọ́n bọ̀ sí. Kà wúlò fèrè ọ̀nà, àwọn ará àdúgbò ní rí jẹ. Ìwọ la lára òfò. So ọkùnrin yìí sábà agbára lugi. At the end of the day á jèrè kan bọ̀ bá jẹ gbogbo èrè.
ṣùgbọ́n wọ́n gbé ọ wọ́n lẹ̀, wọ́n gbé ọ dálẹ̀, wọ́n fẹ̀yìn ẹgbó lẹ̀, wọ́n fi nǹkan o lè má yọ owó ọ̀kadà, o lè má yọ owó mọ́tò. ìgbà wọn kan àti ẹ̀ máa rí nǹkan kan jẹ, wọ́n rí nǹkan pọ́nlá, wọ́n rẹ̀ já fún ọ, wọ́n ràgò ọtí kan fún àbígò méjì, wọ́n rí nǹkan mu. ẹlòmíì ò ní ra nǹkan kan fún ọ, sáré tú ṣòkòtò sáré tú pátá ni wọ́n máa lé káàkiri. At the end of the day wọ́n padà wá rí wípé ìwọ ló gbára lugi, ìwọ ló ṣòfò ara. Kò sí nǹkan tó dàbí loyalty, kò sí nǹkan tó dàbí honesty. ọkọ ẹ ń ṣe, kò tí ì fún ọ ní audacity láti ṣe. nature ọkùnrin ni lóòótọ́, mi ò advise ẹ̀yin ọkùnrin náà wípé ṣebí kò pay, because ẹni tí ó ṣòwò àlè dandan ni kọ́ lẹ́ni. kò sẹ́ni tí ó ní girlfriend, tí ó ní side chick, tàbí tí yóò lálẹ́. wọ́n á ní bẹ́ẹ̀yàn báyà tó bí gan-an ṣe pọ̀ yóò ra rọ́ọ̀bù. òwò àlè kì í ṣe kọ́ mọ́ gba nǹkan lọ́wọ́ ẹni. ó náwó, ó máa náwó bó ṣe jọ́kùnrin, ṣùgbọ́n kó tó máa ṣe yẹn kọ́kọ́ rántí bó ò ní lè ṣe wà. ṣé lè wà dáadáa? sọ́mọ àtìyàwó wà nínú yọ̀tọ̀ mi, tí wọ́n jẹ tí wọ́n mú sọ́wọ́ in place. education wọn ṣé kò miss? sọ́ngbọ́ bùkátà lé dáadáa. bó bá ti kúnjú òṣùwọ̀n nù lé, kọ́kọ́ tún béèrè lọ́wọ́ ara rẹ pé nítorí fẹ́ wá lọ táwọn ṣé kò sí nù lé. kí lẹ excuse tó fẹ́ sọ fún apólé ọ lọ síta? ọ̀fẹ́ fọ̀lẹ̀ túkọ̀ wò lọ́dọ̀ ìyàwó ẹ kò gbà, àbí kò fìdùnnú ṣe. so béèrè lọ́wọ́ ẹ̀ kí ló fà á tí ò fi fìdùnnú ṣe. ẹ mélòó lẹ́yìn lọ́kọláya yìí ti dialogue láàrin ara yín? àìmí ẹ mélòó lẹ ti pera yín sákèsí pé nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ o, báyìí dẹ̀ kọ́ la ṣe bẹ̀rẹ̀ o. for how many times lẹ ti ṣerú ẹ̀? gbogbo àwọn nǹkan wọ̀nyí wà, ó yẹ kó wà in place. ó yẹ ká máa consider many things kó tó di pa gbáwọn ìgbésẹ̀ kan. but lo and behold, my dear sisters, ń bọ́ ọba ti lọ́kọ, mọ́ bá wọn dáṣà kìlọ̀ kó ṣe o, tàbí ọgbọ́n láyé ń dá sí. mí náà máa wá ẹnìkan tí ó máa bá mi, tí ó máa tọ́jú mi lẹ́gbẹ̀ẹ́ bì kan, àbí tá a jọ máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ bì kan. sọ́kọ̀ rí ọ̀rá àyè ni, iṣẹ́ díwọ́, ẹ̀mí ló fi ń kó nílé láàrin ọ̀sẹ̀. ń bo ní lọ, ṣé ìsàtìjẹ àti mọ́yìn náà lọ́wọ́ lọ? kí ló nira fún ọ tó bá ní sùúrù fún kó fi padà dé? ṣé ń gbà tó dé ó ń ṣe àbí ò ṣe? ó ń tọ́jú ẹ àbí ò tọ́jú? ó ń tọ́jú àwọn ọmọ àbí ò tọ́jú àwọn ọmọ? tí ò bá tọ́jú rẹ, tí ò tọ́jú àwọn ọmọ, só ní lọ́wọ́ kọ̀ọ̀kan ṣe ni? gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká put into consideration before we can jump into conclusion, ká tó decide lórí nǹkan kan. a ń láti máa pick àwọn nǹkan kan. so ẹ̀yin ọkùnrin àtobìnrin nínú ilé yìí, ìgbéyàwó, ìgbé ayé tibitire ni, ìgbé ayé dídùn àti kíkan ni, ìgbé ayé lójò lẹ́ẹ̀rùn, ìgbé ayé nínú jíjẹ nínú àìríjẹ. wọ́n pè é, kò sí ẹni tán fẹ́ so papọ̀ lọ́jọ́ ìgbéyàwó tán máa sọ fún ọ pé lọ́jọ́ dídùn nìkan ni kó fi ọkọ rẹ o. tó o bá ti rí i pé àpẹẹrẹ kíkan ó ti fẹ́ yọjú díẹ̀díẹ̀, tètè páàkì báàgì ẹ, kó o kó lẹ́dà bọ̀ọ̀sì ẹ, kó o máa lọ lé yín. kò síbi tán ti sọ fọ́kọ wípé ìgbà tí ìyàwó rẹ bá dá, tára ìyàwó ẹ bá dá sáká, àìmí tí gbogbo ọsàn méjèèjì ayé tó dúró dáadáa, tí díẹ̀ ò tí ì jò, ìgbà yẹn nìkan náà ní kó fẹ́ràn ẹ̀. because láti ilé wọn kó tó délé yín, ọyàn rẹ̀ dúró dáadáa. nígbà tó bímọ fún ọ, tó bẹ̀rẹ̀ sí bímọ fún ọ náà ló di pé ó darí wálẹ̀. ìwọ wàá fọkàn sí pé yóò padà wálẹ̀ bẹ́ẹ̀. ó wá torí ẹ̀ ló wá sọ pé àwọn ọmọge lọ́wọ́ ìfowópamọ́ járe. àwọn ọmọge yẹn náà torí pé àwọn náà ò tí ì bímọ ni, táwọn náà bá bímọ tí wọn náà padà bọ̀ bẹ́ẹ̀. obìnrin mélòó ló sọdà bẹ́ẹ̀ kórí ẹ tó pé kó tó padà wálé.
we have to talk our senses. Wọ gangan láti bá rẹ sọ̀rọ̀ ojú là ń dó òbó wèrè ọ̀yàtọ̀ Yorùbá ní sọ bẹ́ẹ̀ ẹ má bínú tí n bá dẹnu dé because kò sí yàtọ̀ nínú obìnrin lẹ́yìn tàyà lẹ́yìn tìsàlẹ̀ kò sí nǹkan kan míì mọ́ lára obìnrin Yorùbá sì ti parí ọ̀rọ̀ wọ́n ní àṣẹ̀ṣẹ̀ yàn àlè bíi tẹ́yìn ilẹ̀ kí n gùn ọ́ rí ní rí bíi tẹ́yìn ilẹ̀ kí n gùn ọ́ ní rí bí bá ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta wọn á máa fẹnu ara wọn wẹ́nu ẹja orí ẹnu ẹ̀bí ẹnu kẹ́kẹ́ orí àtàrí ẹ̀kẹ̀ndùkẹ́ndì bí ẹbí àgbọn bàdágìrì orí àsótì la aláyàwó àwa àbí omi tán lámù kí ló gbé tó ń gbé kí ló ṣe fẹ́ tẹ́nìkan ò ṣe rí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi búbúra wọn ṣùgbọ́n gbà tí wọ́n jọ ń bẹ lọ́nà tán ẹ̀sẹ̀ ríra wọn tí nǹkan ò tí ì dà wọ́n pọ̀ you are the beautiful girl the most beautiful girl I've ever seen you are the cockroach in my cupboard the sugar in my tea tí n bá tí ì bẹ sọ̀rọ̀ lójúmọ́ kan báyìí mi tí mo bára ṣe máa ń ṣe mí ni irọ́ ni o ọ̀rọ̀ èdè ọ̀yàtọ̀ sákòókò adìẹ o tọ́jẹ́ pé ńgbà tí bá ń fẹ́ abo adìẹ yóò máa tán lẹ̀ fún yóò máa kùn sí létí ńra sọ fún ọ ńra bàtà fún ọ ńra sọ fún ọ ńra bàtà fún ọ ńgbà tẹ́lẹ̀ yín bá gbára lẹ̀ tó kí mọ́lẹ̀ tán ni ọgbọ̀n yẹ pípípí iṣẹ́ kí lórí lápá mi iṣẹ́ kí lórí lápá iṣẹ́ kí ló wá rí lápá ẹ̀ lóòótọ́. So my darling brothers and sisters, any one of us tó bá ti wà lábẹ́ ìgbéyàwó ẹja maintain ẹni o kò sọ́kùnrin ń ta ọkùnrin sì wá ń ta ọkùnrin gidi ni ò sí ń ta o kò sóbìnrin ń ta obìnrin ń bẹ́ ń ta obìnrin gidi ni ò sí ń ta ọmọ bẹ́líàlì ló kún ta ọmọ ìrọ̀lẹ́ ayé ló kún ta ọmọ àṣà tí ń sí ló kún ta ọmọ àṣà tí ń sùn ló kún ta kò sí yàtọ̀ nínú ilé tí ń bẹ́ ń ta àti ilé tí ń bẹ́ ń lé táwọn tí lè ń tún bẹ́ ta àwọn tí ń bẹ́ ń ta àwọn tìta tó ń wò pọ̀ da díẹ̀ òun Ọlọ́run bá ń gbọ́ torí pé wọn ò tí ì rí ibi lọ ni wọ́n á ń pákéjì ẹ̀ wọ́n ń pọn lẹ́gbìnrin so that wàá lè fọkàn sí pé ọmọ yìí níwà kò síwà kankan tó ní o ìwọ dọ́gbọ́n jí ó délé ọmọ pé ò níwà kankan gbà náà ló tó máa sọ pé àmì ìmọ̀ pàṣá ni ọmọ ìbá ti fẹ́ ọ àní ó fọ́ lójú ni ọ̀jẹ̀ ọmọ because mi fi nǹkan kan pamọ́ fún ẹ ìgbà náà lójú ó tó wá wálẹ̀ bí ojú ẹni arọ̀ lóye làárọ̀ wà balẹ̀ bí ara aṣọ ẹlẹ́kọ̀ọ́ tá a jù sómi wẹ́ẹ̀ lẹ́jẹ̀ sáré tọrọ ṣẹ́jú kan lọ́wọ́ yín jàre mò ń padà bọ̀ God bless you. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à ń ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 09129074004. bákan náà ilé iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdé. Adéoyè abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdé ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdé kó gbowó ńlá
500,000 naira. Yorùbá game show ni nípele jìpele lédè Yorùbá pọ́nbélé. Àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀. Bèbè èrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan. Gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé. Ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n. Lórí ètò tí Awikonko gbé kalẹ̀ yìí lórí YouTube. Onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo. Awikonko lónídèmọdè. Ta lónítùmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. Ìpàdé lórí ètò Onídèmọdè. Kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV látìgbàdégbà. Well, èmi Akanda ọ̀rọ̀ Awikonko náà lónídèmọdè. Ta lónítùmọ̀ tí ó wà tú. Ẹ láǹfààní láti bá ń pàdé lórí ètò Onídèmọdè. Bó o lẹ́ ṣe ṣe for now ẹ send message sí mi lórí WhatsApp wípé ẹ fẹ́ kópa nínú Onídèmọdè. Màá fún yín ní ọ̀nà àtẹ̀lé òpó àtọ̀ tẹ́ fi máa darapọ̀ mọ́ wa. Ẹ sá sọ fún mi pé ẹ fẹ́ kópa nínú Onídèmọdè ẹ̀dẹ̀ sọ̀lú tẹ́ ń gbé. Wọ́n sọ ibi tí ètò yìí ti ń wáyé, ibi tí stúdíò wà, ìgbà tí ètò máa kàn yín. Torí pé nípele láṣọ àlùbọ́sà ètò lọ́mọ yẹn gan. Àwọn kan ti wà nílẹ̀ tí wọ́n ti forúkọ lẹ̀ tá a sì ti tó tá a ti mọ̀ ìgbà tí wọ́n máa wá. Ẹ̀yin náà máa sọ sọ síwájú àfún ní àákò tí yọ kàn yín lágbára Ọlọ́run. Ẹ̀yin tọkọtaya nínú ilé yìí ìyẹn náà ni máa fi wọ YouTube channel àràmọ̀ǹdà kan ìyẹn Find Lover TV níbi táwọn olólùfẹ́ ti ń ṣalábàápàdé ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti rí tí wọ́n mú ń bẹ̀. Ọ̀pẹ́ tí ń wáya ló ti ráya, ọ̀pẹ́ tí ń wọ́kọ ló ti rọ́kọ. Ọkọ gidi wọ́n ń fẹ́ ń bẹ̀, aya gidi wọ́n ń fẹ́ ń bẹ̀. Torí pé níbẹ̀ ó máa láǹfààní láti express mind ẹ irú ọkùnrin tó fẹ́ fẹ́yàwó wọ́n ń wá sórí stage láti sọ irú obìnrin tí wọ́n fẹ́. Àwọn obìnrin ó pọ̀ ńlẹ̀ báyìí, ọkùnrin ó wà ńlẹ̀ báyìí. Kálukú máa rí ìfẹ́ ọkàn ẹ̀ gangan. Kì í ṣe tán fẹ́ manage, wọn kì í manage obìnrin ń bẹ̀. But lo and behold, àwọn èèyàn kan ń bẹ tó yẹ pé wọ́n ní láǹfààní láti appear lórí program yẹn. Ìyẹn Find Lover TV wọ́n ti program ń bẹ. Program yẹn àwọn míì ní tìjú, wọ́n ní lè withstand ẹ̀, wọ́n ní lè lọ. Ṣùgbọ́n àwọn náà ní lọ́kàn wípé irú ọkùnrin báyìí ni mò ń fẹ́, irú obìnrin báyìí ni mò ń fẹ́. Ẹ̀yin náà láǹfààní dáadáa. Ìgbésẹ̀ tẹ́ máa gbé lélẹ́yìí, ẹ lọ sórí YouTube channel Find Lover TV, Find Lover TV. Ẹ máa wá kọ papọ̀ ní ẹ má fi space sáàrin ẹ̀. Find Lover TV yẹn ẹ kọ papọ̀, ẹ má fi space sáàrin ẹ̀. Tẹ́ bá dórí YouTube channel yẹn kọ́kọ́ subscribe sórí ẹ̀. Then ẹ wá lọ sí Instagram Find Lover TV náà lórí Instagram. Tẹ́ bá ti débẹ̀ ẹ follow wọn bẹ̀ yẹn náà. Ẹ wá send message sí wọn lórí Instagram pé okay o n tẹ́ fẹ́ lélẹ́yìí o, ọjọ́ orí yín lélẹ́yìí, ìlú tẹ́ ń gbé lélẹ́yìí, iṣẹ́ tẹ́ ń ṣe lélẹ́yìí. Àwọn criteria yẹn wọ́n béèrè lọ́wọ́ yín. Then wọ́n wá béèrè irú ọkùnrin tẹ́ ń fẹ́, irú obìnrin tẹ́ ń fẹ́, ẹ máa ṣàlàyé. Tán bá ti wá rí yẹn tàbí táwọn yẹn bá wà ńlẹ̀, wọ́n wá béèrè lọ yín ṣé kán exchange Instagram handle yín àbí social media handle yín míì tó convenient fún yín láti bára yín sọ̀rọ̀. So lẹ́yìn ẹ̀ làálàá ń tagbẹ̀ Ọlọ́run bá ní mùsùlùmí ta Find Lover TV. Tó o bá débẹ̀ wàá ró lólùfẹ́ tiẹ̀ náà ń bẹ̀. Bákan náà àwọn náà ló ní Yorùbá Lover TV. Yorùbá Lover TV, Yorùbá Lover TV yẹn lẹ lè fi space sí. Ẹ kọ Yorùbá lọ́tọ̀, ẹ kọ Lover lọ́tọ̀, ẹ kọ TV lọ́tọ̀. Ìyẹn lẹ fi máa rí wọn, lẹ máa ráwọn oríṣiríṣi nǹkan tí wọ́n ń ṣe lórí YouTube. God bless you all. Ọkọ àti ìyàwó kò ṣe nǹkan tó nira, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà náà a máa nira torí environment téèyàn wà, torí commitment èèyàn, torí bí èèyàn ṣe busy, torí iṣẹ́ téèyàn ń ṣe. Ó lè má fún yàn láǹfààní láti pàdé ẹni tó wù yàn, tó jẹ́ egun àyàn, tí ó understand èèyàn, tí ó sì bá yàn kalẹ̀. Má fọ̀rọ̀ tiẹ̀ náà dọ́là, máa lọ sí Find Lover TV, kọ́ papọ̀ lórí YouTube, kọ́ papọ̀ Find Lover TV, kọ́ papọ̀ má fi space sáàrin ẹ̀. Then lórí Instagram bákan náà Yorùbá Lover TV. God bless you all. Now lórí ọ̀rọ̀ àwọn ọkùnrin àti obìnrin, ẹjẹ́ àjọgbá kádàrá má bá ti fẹ́ra wálé, like bóbìnrin bá ṣàṣemọ́ṣe tọkọ rẹ̀ wá lé ọ síta, ó ti bẹ̀rẹ̀ àwọn ìyà kan. Kí làwọn ìyà tó bẹ̀rẹ̀? Custody àwọn ọmọ sọ́dọ̀ ọkọ ni yóò wà àbọ̀dọ̀ tiẹ̀. Tán bá wà lọ́dọ̀ ọkọ lè restrict ẹ láti rí wọn. Tán bá wà lọ́dọ̀ ọkọ ò ní gut láti máa lọ síbẹ̀ every day. Sẹ́gbẹ̀ẹ́ ilé ọkọ lọ́mọ gbé,
sílé kẹta sílé ọkọ lọ́mọ gbé sádùúgbò ọkọ náà ní ìtìjú ọ̀jẹ̀ kọ́ ọmọ gbé so ó lè máa wálé wọn every day every week every month ṣé yọ convenient fún ọ that is number one. tí wọ́n bá wà lọ́dọ̀ ẹ ọ̀pọ̀ bùkátà níwọ nìkan máa dá gbé tọkọ rẹ ò ní responsible fún tí ò ní dáhùn sí ìkọ̀ọ̀kan tágbára ẹ bá gbé ni ó máa gbé because ojú ẹ̀ ò tó wọn mọ́ ṣùgbọ́n tẹ bá jọ wà lójú kan náà gbogbo bùkátà wọn yìí ẹ̀ẹ́jọ máa bójútó ni yọmọ gbà tí wọ́n lé wọn wálé ní skul yọmọ gbà tán fún wọn ní list ní skul yọmọ gbà tí wọ́n gbọ́lidé yọmọ gbà tá sọ wọ́n gbó yọmọ gbà tán nídìí ìwé yọmọ gbà tó wo skul wọn tó san yọmọ bó ṣe yẹ kó ránjẹ sílé bí ó ṣe fíìlì gas ó ti mọ gbogbo ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ then another àyà tó tún jẹ ní pé bọ́ ọ bá déta oríṣiríṣi ọmọ á wá sọ́dọ̀ ẹ wọ́n ti mọ̀ pé o ti jáde kó nílé ọkọ àbí ara ìṣòkúta ìwọ náà fẹ́ wọ́ ẹnìkan náà láti mọ̀ ṣùgbọ́n kó tó rí èèyàn gidi àwọn aláwìn ó ti wá rẹpẹtẹ àwọn tí ó lu ọ́n jìbìtì owó wọn ó lu ọ́n jìbìtì oúnjẹ ó tún dáná fẹ́ lómi nínú wọn lẹ́yìn ẹ̀ wọ́n tún wá lu ọ́n jìbìtì ara. now lára àyà tó tún wá jẹ ni pé bó bá sọ pé ẹ ọ fẹ́ lọ́kọ padà dúró ṣé young boy ló fẹ́ fẹ́ ni lóòótọ́ fẹ́ ni irọ́ o àwọn wèrè mi ò máa dúró pé àwọn fẹ́ fẹ́ dáìfọ́sí wo bàbá àwọn fẹ́ ni tíyàwó ẹ̀ ti kú ìwọ gbàdúrà kí wọ́n kú ni o sì máa gbàdúrà kí ìyàwó ẹnìkan ó kú o sì máa gbàdúrà kọ́kọ́ ẹnìkan ó kú ọkọ ò ní kú máyà lórí ayé ò ní kú mọ́kọ lórí lágbára Ọlọ́run nínú gbogbo àjọlura wa gbó ni lágbára Ọlọ́run so wọ́n máa gbàdúrà pé ọkùnrin mi lè fọkùnrin tó níyàwó ńlé ṣùgbọ́n tó bá jẹ́ pé léyìí tí wọ́n àjọ sí mọ́ tàbí azin tíyàwó ẹ̀ bá ti kú mo lè fẹ́ yẹn bẹ́ẹ̀ ni ó sì máa pé ọ sí láti rí ibìkan wọ̀ ọ wá níwà responsible mọ́ lójú gbogbo ará àdúgbò àsìkò mọ́dà ni woman yẹn ń dágbé ìyá ń dágbé ni kò sẹ́ni tí mo ń respect ìyá ń dágbé tó bá ti wà lábẹ́ òrùlé ọkọ kan respect kan nìyẹn àbúradà kan ti bù ọ́ ìyàwó Mr. alágbájá ni ìyàwó Awikonko ni àbúradà kan nìyẹn so onírú ò ní lè wá ológìrì ò ní lè wá bóbìnrin bá dẹ̀ wà láyé tó lòun òkú tọkùnrin lẹ́kàn bí ìgbà téèyàn wà nínú ilé tí olórùlé ni inú òjò lọ́wà òun ọmọ pa òjò ọmọ pa ń bẹ̀ àtẹ̀ntó tó fẹ́ àtẹ̀ntí ò tó fẹ́ ni ọmọ wa well Akanda mo wí tèmi o mo sọ tèmi o Akanda ń wọ́n mọ́ lọ́wọ́ onídèémọ́dé ni mo ní ẹ wo authentic Yorùbá TV lọ́wọ́ o ẹjẹ́ àjọgbádùn ẹ̀ game show ni lórí èdè lórí àṣà ńlọdálé àjọ máa gbádùn rẹ̀ ní onídèémọ́dé o onídèémọ́dé o àjọ máa gbádùn rẹ̀ ní ẹ máa fẹ̀bùn owó ńlá ṣe fàjẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀tẹ́gbẹ̀rún náà lẹ̀bùn tẹ́ ẹ máa jẹ lórí onídèémọ́dé àjọ máa gbádùn rẹ̀ ní ẹ má wá gbàgbé o ẹ̀yin tẹ́ fẹ́ràn èdè tẹ́ fẹ́ràn àṣà Yorùbá ẹ láǹfààní láti kún wa lọ́wọ́ lórí onídèémọ́dé o ẹ fún wa lẹ́bùn ká fáwọn akópa ẹ fowó ràn wá lọ́wọ́ láti gbé tèdè tàṣà Yorùbá lárugẹ Akanda Awikonko mà lónídèémọ́dé o ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko live ẹ subscribe sí YouTube channel mi Akanda Awikonko TV Akanda Awikonko TV fún onídèémọ́dé authentic Yorùbá TV ńlẹ́ ti bá pàdé authentic Yorùbá TV ẹ̀yin tẹ́ bá fẹ́ ewì mi tó ti wá sẹ́yìn àtàwọn ewì mi tuntun Yorùbá TV Awikonko TV ní kẹ́ máa lọ Awikonko TV ní kẹ́ máa lọ bákan náà Yorùbá TV oríṣiríṣi àwọn ètò lẹ́mọ̀ bá pàdé ń bẹ̀ àná Olódùmarè ní fi sílẹ̀ ẹ like ẹ follow page mi lórí Facebook lẹ́ẹ̀kan sí i then tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ jásọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú lu ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni my dear sister forí má bẹ ọkọ rẹ dáadáa kọsọkùnrin gidi níta mọ́ o kò ṣẹlẹ̀ tó wà rẹ̀ bọ́ sí níta mọ́. God bless you all. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o authentic Yorùbá TV YouTube channel Yorùbá game show onídèémọ́dé
tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdé. Adéoyè Abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdé ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdé kó gbowó ńlá 500,000 naira Yorùbá game show ni nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdé authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awikonko lónídèmọdé ta lónítùmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdé kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel authentic Yorùbá TV látìgbàdégbà. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Akanda ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Akanda ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.